kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni orísun ọgbọ́n àti ìmọ̀. Àkọ́sórí wa ta rí nínú ìwé Òwe orí kejì ẹsẹ̀ 6, èyí tó kà báyìí wípé nítorí Olúwa ni ìfi ọgbọ́n fúnni, láti ẹnu rẹ̀ jáde ni ìmọ̀ àti òye ti wá. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ọgbọ́n àti ìmọ̀ ṣe pàtàkì púpọ̀ nínú ayé ẹ̀dá ènìyàn. Wọ́n ṣe kókó débi pé ìwé Òwe orí 4 ẹsẹ̀ 7 sọ pé ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ni láti ní ọgbọ́n, àti pẹ̀lú ìní rẹ̀ gbogbo ni òye. Ọgbọ́n ni lílo ìmọ̀ lọ́nà tó yẹ. Tí o bá ní ohun gbogbo ní ayé yìí, tí o sì ní ìmọ̀ tó lọ jáǹtìrẹrẹ nípa ohun púpọ̀, ṣùgbọ́n tí o kùnà láti lò ìmọ̀ náà dáadáa, ó sì ṣe wípé aláìní ni ọ́. Ìwé Hòsíà orí 4 ẹsẹ̀ 6 wípé a ké àwọn ènìyàn mi kúrò nítorí àìní ìmọ̀. Nítorí ìwọ ti kọ ìmọ̀ sílẹ̀, èmi ó sì kọ́ ọ, tí ìwọ kì yóò ṣe àlùfáà mi mọ́. Níwọ̀n bí ìwọ ti gbàgbé òfin Ọlọ́run rẹ, èmi pẹ̀lú ó gbàgbé àwọn ọmọ rẹ. Ìwé mímọ́ òkè yìí sọ fún wa pé àwọn ènìyàn Ọlọ́run ṣègbé nítorí àìní ìmọ̀. Ìyẹn ni bí ọgbọ́n àti ìmọ̀ ṣe pàtàkì tó. Ìbéèrè náà nísinsìnyí ni pé báwo ni o ṣe lè ní ọgbọ́n àti ìmọ̀? Láti dáhùn ìbéèrè yìí, ó yẹ kí a kọ́kọ́ ṣe ìdámọ̀ orísun ọgbọ́n àti ìmọ̀. Nínú ìwé Dáníẹ́lì orí 2 ẹsẹ̀ 20 sọ fún wa pé ọgbọ́n àti ipá jẹ́ ti Ọlọ́run. Ìwé Jákọ́bù orí 1 ẹsẹ̀ 5 náà sọ pé inú rẹ̀ ni ọgbọ́n àti òye pamọ́ sí. Ọlọ́run ni orísun ọgbọ́n gbàǹgbà. Òun ni Ọlọ́run tó gbọ́n nìkan ṣoṣo. Ìwé Tímótì kìíní orí 1 ẹsẹ̀ 17 fìdí èyí múlẹ̀. Ní àsìkò ẹ̀kọ́ mi láti gboyè ìmọ̀ ìjìnlẹ̀ àgbà ní Yunifásítì Èkó, alábòójútó iṣẹ́ ìwádìí mi rìnrìn àjò kúrò ní orílẹ̀-èdè fún ìgbà díẹ̀. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Kí ó tó lọ, ó fún mi ní iṣẹ́ àmúrelé kan tó le gidi gan. Nígbà tí yóò fi padà dé, tí ó rí bí mo ti ní ìtẹ̀síwájú láàrin àkókò díẹ̀ tí kò fi sí nílé, ó wò mí, ó ní, Enoch, mo mọ̀ pé Kristẹni ni ọ́, o kò sì ní parọ́ fún mi. Ohun tí mò ń wò yìí kì í ṣe ohun tí ìwọ nìkan lè dá ṣe. Torí náà, sọ fún mi, ta ni ó bá ọ ṣe? Bó tilẹ̀ jẹ́ pé alábòójútó mi mọ̀ pé Kristẹni kì í purọ́, ó jẹ́ Hindu, kò sì gbàgbọ́ nínú Kristi. Torí náà, tí mo bá sọ fún un pé Jésù Kristi ràn mí lọ́wọ́, kò ní gbà mí gbọ́. Nítorí náà, mo sọ fún un pé ọ̀jọ̀gbọ́n Emmanuel ràn mí lọ́wọ́. Ẹ̀wẹ̀, mo wọ wàhálà nígbà tí ó béèrè pé ọ̀jọ̀gbọ́n Emmanuel ti ẹ̀ka ẹ̀kọ́ wo? Àwọn ọ̀jọ̀gbọ́n tó dára jù ní àgbáyé jẹ́ onímọ̀ ní àwọn ẹ̀ka ẹ̀kọ́ kọ̀ọ̀kan, nítorí ènìyàn ní gbèǹdéke nínú ọgbọ́n àti ìmọ̀. Ẹ̀wẹ̀, Ọlọ́run mọ gbogbo iṣẹ́ nínú ẹ̀kọ́ àti ohun gbogbo tó kù nínú ayé. Nígbà tí o bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀, yóò fún ọ ní àǹfààní sí àwọn ìjìnlẹ̀ ọgbọ́n àti ìmọ̀ tí kò wọ́pọ̀, tí yóò ràn ọ́ lọ́wọ́ láti gbé ayé tó tayọ. Ka ìwé Àìsáyà orí 23 ẹsẹ̀ 5 dé 6. Bíbélì ní ọdún kan. Ìwé orin Dáfídì
129 kókó ọ̀rọ̀. Nígbà tí o bá fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, ìwọ yóò ní àǹfààní sí àwọn ọgbọ́n àti ìmọ̀ tí kò wọ́pọ̀. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí Ọ̀run Ṣíṣe Orí Ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín Ọ̀run Ṣíṣe Orí Ìrìn lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ Ọ̀run Ṣíṣe Orí Ìrìn sí 080 ẹ̀fà-àrún ẹ̀fà-ẹ̀fà-ẹ̀fà-àrún-ẹ̀fà-ọ̀kan kí ẹnìkan kó ké hallelujah.